tún gbé Ọlọ́run gba ẹ̀kọ́ àkókò yìí o. Assalamu alaikum ẹ̀yin àfáà wa gbogbo. Justice for Khadijat. Justice for Khadijat. Justice for Khadijat. Ní North. Mo gbé wá sójú ìwòran yín lọ́jọ́ wo pé ní Afghanistan pé bàbá kan fẹ́ ọmọ 6 years. Ó gbé lọ, wọ́n kẹ́rù ẹ̀ fún láti ilé wọn, ó gbé lọ. Báwo ló ṣe fẹ́ ṣe láti máa bá lò papọ̀? Ọmọ 40 years ní North Nigeria bí again tún kí ọmọ 6 years mọ́lẹ̀. Ó bá sùn tọ́mọ yẹn fi kú mọ́ lábẹ́. Ẹ dẹ̀ sọ fún apẹ́sìn àlàáfíà lélẹ̀. Ẹ jẹ́ àwo bá ṣe fẹ́ ṣẹjọ́ yẹn ní North. Ẹ jẹ́ àwo bí tán fẹ́ gbégbà. Wọ́n á ní sàríà tán bá wọnú sàríà tán wọnú Kùránì. Wọ́n rí pé mẹ́ńtọ̀ yín Ànábì ti fẹ́ Isaac lọ́mọ ọdún 6 tó bá sùn lọ́mọ ọdún 9. Gbogbo ayé àwọn ọmọlẹ́fẹ́ bàjẹ́ lọ́jọ́ iwájú. Gbogbo ẹ̀yin tẹ́ ń comment tẹ́ ń ṣe pé èpè ò ní tán lé yín, ìdààmú ò ní tán lé yín, wàhálà ò ní tán lé yín. Ẹ̀dẹ̀ pélé lẹ́sìn ojú òtì yín, ó yẹ kán máa ṣàyín lọ́kọ̀ọ̀kan. Ó yẹ kán máa mú yín lọ́kọ̀ọ̀kan. Ṣé bí ẹ ṣe ṣe ilé ayé lélẹ́yìí? Sàláwù ló rán yín lélẹ̀, Ànábì ló rán yín lélẹ̀, ẹ̀dẹ̀ pé ní ẹ̀sìn. Thank God. Ìgbà kan la lọ gọ̀, tá rò pé Jehovah àti Allahu, tá rò pé nǹkan kan náà ni. Ọlọ́run ló ní kásìrí ti tú ká tó dàgbà ká tó kú, àbájẹ pásápásá ìyà. Àsàláwù, àsóyàtọ̀. Nígbà tá a gbá research la rí wípé Jehovah tó ti sọ right, ó lè padà kó wá sọ left nínú Kùránì. Àṣé ẹ kàn create Allah àti láàyè ọ̀tọ̀ ni. The Christian religion is a divine religion, but the Muslim, the Islam, is a design religion. Ẹ kàn design ẹ, ẹ kàn form ẹ. Ẹ wá ń wà bàjẹ́, ẹ jẹ́ ọmọ náà tí ẹ má gbèdé bí. Ẹ wo àwọn ẹgbẹgbẹ̀rún obìnrin àwọn abiyamọ ṣe tú jáde. Justice for Khadijat. Justice for Khadijat. Ṣé ó ń dàbí èébú lára yín? Ó ń dàbí ìbàjẹ́ ẹ̀sìn lára yín. Ẹ̀yin náà ẹ ronú sí i. Wọ́n ń bi àwọn kan, mo máa ń follow àwọn MS bàbá. Ó ti tó àáfàá 4 tí wọ́n ń béèrè sẹ́yìn lè bọ́ ọmọ ọdún 6 sọ́sẹ́ lè bọ́ ọmọ. Wọ́n ní kí ló dé àwọn lè fẹ́. Wọ́n dẹ̀ tún kọ̀ fáwọn ẹ̀pọ́n àwọn lè fẹ́. Ó yẹ kán máàkì fèsì wọn. Ó yẹ kán lọ ṣàwárí wọn. Ẹ fọmọ ọdún 6, ẹ fọmọ ọdún 9. Wọ́n wá ń yí àìsàn àti ó wú ni. Àwọn ọmọ kéèkéé náà máa ń fẹ́ sẹ́mọ̀ pé àná yín bí bàbá yín náà fẹ́ Kádíjà. Òun ò ṣe fẹ́ lọ́mọ ọdún 9 gbà yẹn. Sẹ́mọ̀ pé ìjì Kádíjà ó tún ju ti Ànábì lọ gbà yẹn. Kò sí lọ gbogbo ìyàwó tó kù wọ́n sì jọ ọmọ ọdún 9. Ẹ wá ń wá oríṣiríṣi irọ́. Tẹ́ bá fẹ́ wù àbàjẹ́, ẹ wá irọ́ tẹ́ máa fi back ẹ̀ up. Ẹ wo gbogbo ẹ̀yin abiyamọ, ẹ wo ọ̀nà àwọn ọmọ yín o. Ẹ jẹ́ kí wọ́n ṣọ́ra o. Àwọn ilé ready láti ba ayé jẹ́. Mo sẹ́ndì fídíò kan lọ́jọ́ wo. Àáfàá ló ń kéwù yẹn tó dẹ̀ ń túmọ̀ rẹ̀ wípé Allah sọnù àyà pé ẹ lè gbọ́mọ àkókò lẹ́sẹ̀ kẹ́ máa fi nǹkan ha ní ìtàn. Ṣé ti ní tẹ́ fẹ́ kọ́ wa báyìí? A dẹ̀ ti gbọ́ pé Ànábì náà ní agbára. What of 40 men náà fún nìkan. Agbára 40 ọkùnrin láti lè máa bá obìnrin sùn ní o, kì í ṣe pé láti ṣe nǹkan rí kankan o. Wọ́n fún ní agbára 40. Wọ́n á ti promise ẹ̀yin náà wípé tẹ́ ẹ bá ti kú ẹ fẹ́ ìyàwó 72 fájìn ní ọ̀run. Ìyẹn ló múra kankan sí. Olórí ibu ara ẹ tó fẹ́ lọ sòlóso lọ́run. Tí ẹ bá tiẹ̀ ń gba ẹ láyé o ṣe sílà káyẹ̀ lẹ̀ pé so possible lọ́run sákéèyàn rí ìyàwó 72. So ó gbọ́ ò lọ́gbọ́n lórí, so ò lọ́pọlọ ni. Sẹ́ni tó ti kú tún lọ ń fẹ́ ìyàwó lọ́run ni. Aládé ń promise yín ní paradise tiẹ̀ tó ló yàtọ̀ sí ti Kristẹni. Pé máa fẹ́ ìyàwó 72. Kó ní kẹ́ ìjà sọ́nà ẹ̀sìn ló múra kankan sí. Ó dọ́run mòótọ́. Níbo ló ti fẹ́ rí ìyàwó 72 lọ́run? Ó dẹ̀ sí làákà ìkalẹ̀ tí wọ́n fomi radiator hàn tú fún yín ni. Agbára yín fi ń hó. Tọpọlọ yín ò sí sílẹ̀. Kí ló dé? Ẹbú èbú o, ẹ ṣépè o.
bí wúrẹ́ bá bojú ẹ̀yìn afẹ́pẹ́ fẹ́lẹ́pẹ́ ebú yín ò tún kan lára mi ó gbórúkọ mi ní takuti something takuti everything bẹ́ẹ̀ bá ti jáwọ́ justice for Khadijat so lè gbà kan bá yé ọmọ rẹ̀ ọdún 6 jẹ́ kan rape her to death kínú ẹ̀ ó dùn kó a fẹ́ tẹ̀sùbáyà kó a kórun gbọ̀n hánu bíi tí ò búkọ́ kó a mọ̀ sí Allahu Akbar pé àmúwá ọlọ́run ni sálẹ̀ sọmọ tiẹ̀ bẹ́ẹ̀ ajá mọ́mọ́ tiẹ̀ fún lọ́mú ọmọ tòdù àyà kìmọ́lẹ̀ ẹ rojọ́ lọ́run ẹ rojọ́ mi ò tí ẹ rò pé ẹ dọ́rùn kẹ́ tó rojọ́ ó níbi kan tí ànábì máa kó yín lọ àti aláwọ̀ tẹ́ẹ̀tì lọ jìyà yín yóò dára fún gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ mi ò pé ẹ tẹ́ ń kúrò ní mùsùlùmí ẹ kúrò tán pátápátá ẹ má bojú wẹ̀yìn ẹ kúrò tán mo sì ń bọ̀ wá kó àwọn episode yẹn wá kẹ́ wuye àwọn ìlú kó ń ṣe Nàìjíríà nìkan o àṣírí wọn ń tú káàkiri gbogbo àgbáyé ni instead kẹ́ wá ṣe correction ìsìlẹ̀ tó ń ràn kàkàkàkàkàkà tẹ́ ń wá ẹ̀rọ tó wà nù bíbélì kiri tẹ́ ń wá bíbélì àánú yín ṣe mí kò sógun tẹ́ ẹ fẹ́ jà sóye yín báyìí yóò yà yín lẹ́nu wípé nínú yín náà lẹ́ẹ̀mọ́ para yín inú yín tó ti di pásítọ̀ inú yín tó ti di oníṣẹ̀ṣe oní ó padà gbógun tìyín tí ó padà pa yín ọlọ́run mọ̀rúfù ni ó pa Musiliu bí olúwa ti ń bẹ Rájí ni ó padà pa Ràsáàkì yín Músíbà ni ó padà pa Muhammadu àwọn tó ti kọ̀ǹfà tí wọ́n ti róòtọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti báyé bàbá wọn jẹ́ torí wọ́n ń gbóná lọ́wọ́ gan ẹ̀yin ẹ gbógun dìde ẹ gbé wàhálà dìde ẹ rí pé kẹtorí Christian kẹtorí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ tó máa fèsì yín àwọn tẹ́ ẹ ti mọ̀ rí nínú ara yín náà máa kọ́ gbógun tì yín nítorí pé inú ń bí wọn ẹ ti báyé ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ yóò dára fún wa ẹ wà lálàáfíà gbogbo èèyàn ó tán lẹ́nu ó kù níkùn mo sì tún bọ̀ tó bá tún ti yá God bless you all in Jesus' name. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó o bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.